Àwọn òpònú kan. Tó yá àwọn òpònú kan. Wọ́n ní ìtàn ni wọ́n ń sọ. Wọ́n ní ìtàn ni wọ́n ń sọ. Gbogbo òpònú ni wọ́n. Òpònú ni wọ́n. Gbogbo àdìsí Ànábì náà. Gbogbo àdìsí Ànábì náà. Ní èní yìí. Lónìí yìí. Ìtàn ni. Ó ti dìtàn. Fa inna limari hadisu ba'dahu. Namal mari'u hadisun ba'dahu. Fakun hadisun hasanan liman wa. Kun hadisan hasanan liman wa. Bàbá fẹ́ tú innamal mari'u hadisu ba'dahu. Ní tú hadisu yẹn ní ìtàn lápè. Hadisu yẹn tàwa fẹ́ tú nínú orin yẹn. Ìtàn lápè ọmọ yóò dìtàn ni ní pé lọ́wọ́. Ìtàn ni. Ìtàn látú sí. Fakun. Kun hadisan hasanan liman wa. Kun hadisan hasanan liman wa. Tí láyé kọ jẹ́ ìtàn rẹ̀. Kẹ́ẹ̀kọ́ jẹ́ ìtàn rẹ̀. Tó bá lọ tán. Tó bá lọ tán. A lè máa pa ìtàn rẹ̀ ní rere. Káwọn yẹn rí tàn rẹ̀ pa dáadáa. A lè ìtàn dá ká pa. Ìtàn dá ká pàtàn. Irọ́ ni ò dá ká pa. Irọ́ ni ò dá ká pa. Kó tẹ̀ á jẹ́ pé ìtàn náà lẹ́yìn náà ń pa. Ó lè wáyé tí pé ní ìtàn lẹ́yìn náà ń pa. Kò wá yá ju ọ̀ràn tẹ́ ń sọ tó ń tẹ́ ń dáná lọ. Kò wá yá ju ọ̀ràn tẹ́ ń sọ tẹ́ ń dáná lọ. Àwọn sọ pé à ń pàtàn. Àwọn náà ń pàtàn. Tá a bá wá pa ìtàn. Tá a bá wá pa ìtàn. Ibi tá a báyé dé yìí. Ibi tá a báyé dé yìí. Àwọn kan sì wà tí wọ́n ní làákàyè tí làákàyè sọ pé kì í ṣe bọ́ọ̀rọ̀ ṣe rí ni. Àwọn kan sì ṣẹ́kù láyé tán làákàyè tí wọ́n wo báyé ṣe ń lọ pé bí àná ṣe rí kọ́ nìyí báwọn àgbàlagbà ṣe gbé ẹ̀sìn kalẹ̀ kọ́ lélẹ́yìí o. Tábà wá mú bí àná ṣe rí wá. Tábà mú bí àná ṣe rí wá. Tí ò bá wúlò fẹ̀yìn abà nǹkan jẹ́. Tí ò bá wúlò fẹ̀yìn abà kan jẹ́. Tẹ́ ti takú sínú. Tẹ́ ti takú sínú èṣù. Yóò wúlò fáwọn tí wọ́n ń wò pé ayé ò rí báyìí. Yóò máa wúlò fáwọn tí wọ́n ń wò pé kò yẹ kí ó rí báyìí ayé ò rí báyìí. Nínú